kékeré ọmọ Ìbàdàn ó rí ní bẹ́ẹ̀ yẹn ọmọ Ìbàdàn méjì bá ń bára àwọn jà báyìí tó ní báyìí tẹ́lẹ̀ nìkan jáde ìjà parí nù nígbà tí ó rè ná. bàmí sẹ́rí pé destiny ní ìsẹ́rí destiny gángan láyọ̀ mọ́ orin láyọ̀ mọ́ mi tí mo yàn látọ̀run wọn kú bí mi ní Sunday mo dàgbà sátidé o mo di olókìkí nínú olórin o Sunday ogún ayé mi ò ní parẹ́ àlọ́lá ayé mi dẹ̀ máa nítorí pé ìdírí ọmọ ńlá sẹ́ríṣì orin tèmi hàn láyò bàbá ní máa kọrin màmá ní máa kọrin bàbá ní máa kọrin mo ní máa kọrin o bàbá ní máa kọrin mo wá sọ pé má jèrè orin nígbà tó lọ́hùn sí wa lókè má jèrè orin nígbà tó lọ́hùn sí wa lókè má jèrè orin má jèrè orin nígbà tó lọ́hùn sí wa lókè má jèrè orin nígbà tó lọ́hùn sí wa lókè má jèrè orin. ẹ ṣe jèrè èmi náà ó jèrè ọ̀rọ̀. bàbá ló jẹ́ tó kọrin kan pé ọba lọ́la mo jẹ́ ọ̀kan èèyàn tó máa ronú pé níbo mo ń lọ àti pé níbo mo ti ń bọ̀. sẹ̀rá àdúgbò tó ti bí mi àló máa mi àwọn olórin bẹ́ẹ̀ níbẹ̀ tí wọ́n yà pa nínú ọjọ́ orí tèmi kéré àwọn tó ti ń kọrin kan tó bí mi wà nínú wọn àwọn tó ti ń kọrin gbà tó bí mi wà nínú wọn tí máa wá jókòó tí máa wò òyàyé tí mo wò òyàyé tó ṣe fẹ́ wọ́n sí gbà yẹn lọ́tún ló sì tán òun pé wọ́n léèrè tí bá wà gbogbo òtàn tún wà ní òní ẹ̀rí òmìnira kan mi ẹ̀dùn ọkàn mi fún mi. ẹ̀rí mo wà ń bẹ lóhùn sátìrà wọn ni kó jẹ́ kí mi làkín lówó òwúrọ̀ ayé mi kò sùn wọn bí ọ̀la ọjọ́ alẹ́ mi ló tún wá padà sí kókó lọ́jọ́ alẹ́ mi kèmí má padà tọrọ jẹ. ọba lọ́la tí a bá ní bí ọ̀nà fún ṣe fẹ̀ tó lóníṣẹ́ gẹ̀gẹ̀rẹ̀ ó sì mi iyán yóò sì bu òkèlè òun ó sì mi iyán àti ẹ̀ tàwótàwó àsìkò tí ń bẹ̀ ńlẹ̀ yìí tá a bá da yín da níbi orin gùn yín dé ṣèjì ní kẹ́ ẹ mọ́ gbètò mọ́ lọ́wọ́ torí pé orin yìí gan àwọn èèyàn ti ń retí kí ló dé eléyìí ọ̀wà lágbára bí ọ̀dà báwo ló ti wá jẹ́ tó fi jẹ́ wípé nígbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ orin yín ohun yín ó jọ ti ọba orin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sì máa ń sọ pé bóyá ọba orin èèyàn burú ni èèyàn tí ọ̀dà ni kílẹ̀ yìí rí tẹ̀yìn fi tẹ̀lé ọba orin. bàbá gbogbo yín dírí òdà ìdírí lágídí àlùmọ́ òdà ọba gidi ẹjọ́ ṣùpá o ọmọdé yìí mẹ́kọ́ jẹ́ kó máa hùlẹ̀ àlọ́wọ́ wọ́n ní mo burú gẹ́gẹ́ bí àjọta ká má fòkú ọ̀rọ̀ gbàyọ̀rọ̀ lẹ́nu mi mi ò ní sọ bẹ́ẹ̀ mọ́ dirí olórin bàbá ọgbọ́n bàbá àmọ́ ìbúwa ló ní ti japa tábọ̀ níta náà rẹ̀ wọ́n ti kọ́kọ́ bú wa ká tó padà wá bú wọn a fún wọn lórí nǹkan ọmọ gbàpò jẹ́ wípé má ṣe bẹ́ẹ̀ mọ́ gẹ́gẹ́ ju gògóńgò lọ. tó ẹ̀yin iye wa tẹ́ ń gbọ́ wà lé ẹ rí i pé kò sí béèrè tàbí ọba lọ́la gbogbo ènìyàn kú lára ọba orin Saheed Òṣùpá bàbá bí wọ́n lè béèrè kan báyìí òrìyàn fi ń dà wá lóhùn 2124872 àwa àwo la fẹ́ bá ọba lọ́la sọ̀rọ̀ ìbéèrè wo la fẹ́ bí wọ́n ó ṣeéṣe ká máa fi ọ̀rọ̀ ránṣẹ́ lórí ayélujára lẹ́yìn tẹ́ ń bá ń wò wá tẹ̀sí tó ń gbọ́ wa kí ni tẹ́ fẹ́ bí ọba lọ́la léèrè 2124872 21248762 ó tọ́dún kẹlórí yìí tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí í kọ orin yìí. tó láti kékeré mi bàbá àti kékeré mi ni mo ti ń kọrin bọ̀ mo fi lójoojúmọ́ ayé tèmi bá wá ti jó lọ́kùn orí mi bá mi jí. orin tí máa kọ lánàá kò ní papọ̀ mọ́tò níye èyí tí máa kọ lónìí kò ní papọ̀ mọ́tò la ọ̀tọ̀ọ̀tọ̀ sáláwọn àṣà mi ọ̀tún náà rè mo tún gbórin ọ̀tún dé. lórí jẹ́ pé yín ń dírí tẹ́bí bá ń pa mí ebi orin ló ń pa mí. ọjà ìgbà pé a sì ní pé hello.